bá mi gẹ́ẹ̀tì òdòdó fúláwà igi mọ̀ríngà, bá mi gẹ́ẹ̀tì òdòdó fúláwà igi àkókò fertility tree, bá mi gẹ́ẹ̀tì kànáfùrù powder yẹn ló wà ń bí, wá lọ kó sa síbòjì kó gbẹ, tó bá ti gbẹ gẹ́ẹ̀tì virgin olive oil wá dà sínú ẹ̀ kó ṣèkè ẹ̀ pọ̀, farabalẹ̀ kó gbọ́ fídíò ìdẹ́lẹ̀ kó dẹ̀ share ẹ̀. tó bá lóyin original fi sínú ẹ̀, tó o bá ṣó oyin original má wulẹ̀ fi sí, rọra dà sínú virgin olive oil báyìí kó ṣèkè ẹ̀ pọ̀. ṣíbí méjì láàárọ̀, ṣíbí méjì lálẹ́, ṣíbí méjì tó bá fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ àbíyàwó, òun láti ṣe síbí. síwájú kó tó ṣiṣẹ́ ìfarabalẹ̀ gbọ́ tán kálàyé ẹ̀ lè yé ẹ dáadáa. síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára visa account number, visa account àwọn ọmọ aláìní, account number ní fáwọn ọmọ aláìní 2044237680, account number fáwọn aláìní 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá fún èké nínú ìpèníjà both natural and spiritual problem, bẹ́ẹ̀ ni ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. bẹ́ẹ̀ ni a wà ní Ìbẹ̀jú Lẹ́kì Lagos. iṣẹ́ wo ló ń ṣe? obìnrin ẹ̀yin ìyàwó ẹ̀yin àti wa lẹ́ní Bismillahi Ta'ala. iṣẹ́ yìí tó bá ti ṣe, ìtànná yìí, ìtànná igi àkókò, ìtànná igi mọ̀ríngà, iye kànáfùrù lọ́pàpọ̀ kó dá sínú virgin olive oil, tó bá parí píríọ̀dù tán, bẹ́ẹ̀ ni wàá finú ṣoyún, magnet la máa ń pè é, inshallah ramọ́nà wàá finú ṣoyún, wàá fẹ́ ìgbọ́mọpọ̀n. ṣùgbọ́n gbogbo owó tó bá ti ní challenges tó yẹ pé oníkan sí méjì, ó lẹ́dà oníkíní kan, òun ló fa delay fáwọn èèyàn míì tí wọ́n ń bára wọn ní 50 years wọn ò dẹ̀ tí ì lóyún, láti 20 years ni wọ́n dẹ̀ ti ń ṣáájò, wọ́n ń treat kíní yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan, wá lọ fún wọn ò dúró, wá lọ fún full package wa. full package wa ni kó wá lọ fún, wàá lò èyí tí wàá lò before period, èyí tí wàá lò during period, èyí tí wàá lò after period. tó o bá rí period ẹ mọ́ èyí tó máa reverse ẹ, tó yẹ kó máa prepare wúńbù ẹ, Bismillahi Ta'ala tí wàá finú ṣoyún, tí wàá fẹ́ ìgbọ́mọpọ̀n. àmọ́ wọ́n tó bá mọ̀ pé iṣẹ́ ẹ pé little challenges ló kàn ní, lọ ṣe iṣẹ́ yìí. magnet ni wàá finú ṣoyún, wàá fẹ́ ìgbọ́mọpọ̀n. ẹ̀yìn period ni wọ́n máa ń lò, àwọn òde ní kọ́ yín ní nǹkan àbọ̀, Ọlọ́run rí mi, tested and confirmed ni. after your period. 3 days after tó bá parí period, lo ṣíbí méjì láàárọ̀ kó mu warm water sí, ṣíbí méjì lálẹ́ kó mu warm water, omi tó lọ́wọ́ rán lé lórí. ṣíbí méjì tó bá fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ọkọ, 2 hours before kẹ́ tó lájọṣepọ̀ pẹ̀lú ọkọ rẹ. Bismillahi Ta'ala wàá finú ṣoyún, wàá fẹ́ ìgbọ́mọpọ̀n. fún èké nínú ìpèníjà obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, tó lo ovulation problem, ó ní fibroid ní oríṣiríṣi àwọn nǹkan tó bá wù pé èèyàn ní tí ò jẹ́ kọ́kọ́ sí, wọ́n jókòó sínú womb ẹ̀, wọ́n jókòó sínú ovary ẹ̀. both natural and spiritual wá lọ fún full package wa. both natural and spiritual ló ń ṣiṣẹ́ fún lọ́wọ́ ayénú lẹ́sẹ̀ ayénú, àbọ́kùnrin tí ò lè perform dáadáa, bẹ́ẹ̀ ni tọ́kùn wọ́n mú nǹkan ọmọkùnrin àbó ti rí àwọn vein nǹkan lọ́mọkùnrin ẹ̀, àbí nǹkan kan sí méjì ni kò lè perform dáadáa, ó ní low sperm count, weak erection, àbẹ́ni tó ń forí kópa látakùn tó ń jẹun lójú oorun. both natural and spiritual problem. ẹ tún wọ àwọn product wa lélẹ̀, adè láwọn special ta tún máa ń ṣe. ètò àdúrà wà tá fi kanjú kéèsì yìí fún yín, ètò sàárà wà tá fi yanjú kéèsì yín, ètò àwọn àlálìpà òdà wà, ètò àwẹ̀ wà tá fi yanjú kéèsì yín. Bismillahi Ta'ala wọ̀ kí n fìtọ́ fọ̀gbẹ́, àdẹ̀ ní sick refugee fún yín láti evil world. àdúrà ló ń gba agbára kọ́, àti àwọn nǹkan tọ́lọ́run bá ṣe létọ́ nínú àwọn nǹkan natural. tilka hududullah wa ma yuti illa wa rasulahu kulli da ila udawahu falatatlibu dawahu lidayikun falatatlibu bi aram. má gbàgbé innahu yarakum wa qabiluhu min aishu la tarawnahu yatakabbatu shaytanu min al-mas. èṣù àtàwọn kọ̀mpánì ẹ̀ wọ́n wò yí tẹ̀ lè rí wọn, bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ máa ń fọwọ́ kọ̀yàn. tó gbogbo àwọn àìsàn ẹ bẹ́ẹ̀ lọ́hùn lo egbòogi sórí àìsàn ẹ, both natural and spiritual ni kò fi treat sickness tó bá wù kó dojúkọ ẹ. bẹ́ẹ̀ ni àbẹ́ ètò dojúkọ, òun wọ́mọ ni, oníbàálòpọ̀ ojú oorun ni, gbogbo nǹkan tó bá wù kó máa ṣe treat ẹ both natural and spiritual. Bismillahi Ta'ala wà á dúpẹ́ fọlọ́run. inna li zata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba lónìí. má sálámù wa ilá lè